mẹ́rin wá fún yín tẹ́ bá rántí ìgbà kan tí lógun lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ mo bá yẹn tẹ́ bá rántí ìgbà kan tí lógun lẹ́kọ̀ọ́ tó dó sórí múbàrí tó ń pariwo pé ká ní pé òun bá fi èrò dé àyè tó ń wá yìí ni kí bàbá òun mọ́ wà lìjẹ́ náà tí lógun lẹ́kọ̀ọ́ sọ bẹ́ẹ̀ tó gbé bàbá ẹ̀ ṣépè a rí wípé a week to that time ó ní àwọn tí wọ́n mọ̀rọ̀ gbọ́ àwọn tí wọ́n mọ dédé tí àyè yẹn jẹ́ ni wọ́n challenge ẹ̀ Senator Fatai Buhari wọ́n challenge ẹ̀ ń gbà yẹn lọ́hùn pé ń dáná o kì í sì ṣe pé bá pé wọ́n yọ sọ agbé live gbogbo ayé náà lórí wọ́n ní lóòótọ́ o ó gbé bàbá rẹ̀ rẹ́ anybody mọ bàbá rẹ̀ rí bàbá rẹ̀ ọlọ́run bàbá fún sáré jẹ náà ìwọ ló mọ̀ ìwọ ọlọ́run kádàrá pé ìwọ fẹ́ báṣẹ́ bàbá rẹ̀ tí ò mọ̀ kankan jẹ́nu wọ́n ní ṣùgbọ́n àyè tó wà yẹn àyè àṣẹ ni bàbá Senator Buhari ló sọ bẹ́ẹ̀ ní pre-Ramadan lecture tí wọ́n kọ́ ṣe ní Ramadan ọdún tó lọ yìí ẹ̀ ń bá gbọ́ clips yẹn ra bàbá Senator Buhari wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ nísìn yóò ti wọn lo kó bí 5 months àbí 6 months gan báyìí gan àbí jù bẹ́ẹ̀ lọ ẹ kì í da bẹ́ẹ̀ Senator Buhari ní pé sórí gbogbo ìgbé tó gbé bàbá rẹ̀ ṣẹ́ yẹn kò kan àwọn ṣùgbọ́n tí n tó lè ṣe táwọn fi lè mọ kírun lẹ́yìn ẹ̀ nísìn táwọn ò sì ní yẹ̀ bá láti lè pàwọn fẹ́ kírun lẹ́yìn ẹ̀ ó ní wípé ìwọ wá dó sórí múbàrí tó dúró síhun kó o wá sọ pé ọlọ́run dákan wọ láàyè tí mo wà yìí wọ́n nítorí pé àwọn mọ̀ pé ààyè yẹn àwọn aláṣẹ ni wọ́n ti gbàbẹ̀ kọjá pé ọlọ́run wọlé àwọn ẹni àṣẹ àwọn ẹni àmì tí wọ́n ti jókòó sórí múbàrí rí wọlé àwọn tí wọ́n pilẹ̀ múbàrí tí wọ́n kọ́ dó sórí ẹ̀ tí wọ́n kọ́ fi ka útúbà pé àwọn nígbàgbọ́ náà bá àwọn tí wọ́n já àfáà tí wọ́n lọ tó jẹ́ sí pé tẹ̀síwá àwọn ò sì dá wọn lójú wípé ìwọ wá tọrọ wípé ọlọ́run ká ní pé mo bá fi èrú dérú ipò yìí gbogbo tó ń bá ti ń wá láyé òun kó má tẹ̀ lọ́wọ́ gbogbo tí wọ́n bá ṣe kí múbàrí òun kó kọjú ìjà sóhun lógun lẹ́kọ̀ọ́ mọ̀lẹ́ sọ bẹ́ẹ̀ lógun lẹ́kọ̀ọ́ ó bẹ̀rù ó mọ ọlọ́run because kò sẹ́ni tí ó wà láyé ìtọ́lọ́run dá pé tó já sí pé bọ́lọ́run ti wá dá pé òun yóò sọ pé òun òun ti ń pè ní òótọ́ ọ̀rọ̀ mi ò tí ì rí pé ẹnìkan wà tọ́lọ́run dá pé tápà ní ìmọ̀ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni mi ò tí ì rí so ẹni tí ẹ rò pé ń pè ẹlẹ́bọn ó mọ àwọn nǹkan tó ń lè sọ ó mọ àwọn nǹkan tó ń lè ṣe tó lè kó wàhálà bọ́ra lọ́rùn lágbájá yóò mọ̀ dìbọ́ǹkì ọ̀rọ̀ Senator Buhari àtijọ́ yẹn ní Senator Buhari ti rí pé léyìí kò ṣe kírun lẹ́yìn kò ṣe dó lẹ́yìn ìwọ ò ṣe sọ àmọ́ pé kò gbọ́ ni ó gbọ́ wọn kálukú wọn náà gbọ́ ìbáàrí pósìtì agébẹ̀ yẹn káàkiri agbọ́n tí gbogbo akálukú lágbọ́n tí Senator Buhari sọ ń gbà náà lọ́hùn ẹni tó bá jí alábòsí ìdí tí ò lè fi fọwọ́ ẹ̀ sọ̀yà kó sọ wípé nǹkan tí mò ń ṣe yìí èèyàn á máa gbìyànjú láti fi iná ṣeré torí pé gbadá mọ̀ pé iná ò mójú ẹni tó dáa ààyè yẹn ààyè ńlá ni béèyàn bá sì fi èrò àtọ́ afẹ́ mọ́ pé òun fẹ́ máa dààmú àwọn ọmọ bàbá tí wọ́n ti sí ààyè yẹn kalẹ̀ nígbà tí bàbá tiẹ̀ ò ní iṣẹ́ kan tó ṣe sí ààyè yẹn ẹ̀ka wọn tí bàbá tiẹ̀ ò ní iṣẹ́ kan tó ṣe sí ààyè yẹn tó wá ló wá fẹ́ máa fi títí ẹ fi dààmú àwọn ọmọ tí àwọn bàbá tàná iṣẹ́ ìkalẹ̀ wà lẹ́tẹ̀lẹ́ sọkọ yìí ààyè yẹn náà ni ó mọ kó dààmú bá ààyè yẹn fún rẹ̀ ni ó padà mọ kó dààmú bá ẹnikẹ́ni tó wá lò fẹ́ mọ fààyè yẹn da ẹni tí àwọn tí wọ́n iṣẹ́ kalẹ̀ because àwọn tó iṣẹ́ kalẹ̀ tí a lè sọ pé a fìlì ń pààtì wọn nínú Ògbómọ̀ṣọ́ yìí ó ní Senator Buhari wà àwọn tá a lè sọ pé wọ́n fìlì ń pààtì yẹn ó ní bàbá wa ààrẹ mùsùlùmí wà gbogbo àwọn parakò yìí yẹn àwọn tí wọ́n fa déètì àyè yẹn nìyẹn àwọn tí wọ́n fa déètì àyè yẹn ò wá mú gbogbo nǹkan ìpalára wọn mú kankan nira wa ó wà lọ́wọ́ afẹ́ mọ́ ni wọ́n lára àyè yẹn náà yóò mọ̀ takò ọ́ òjọ́ tí o bá tó bọ́ ta tó ṣe tí Senator Buhari sọ̀hún látò gbà pé yes o mọ tó ń ṣe ń tòótọ́ ó sì bẹ̀rù bàbá Sheikh Fatai Buhari inú ìgbàgbọ́ tán nínú Ọlọ́run wọ́n dẹ̀ tún sọ wípé àwọn mọ̀ wípé láàárín ọ̀sẹ̀ kan tó bá sọ̀rọ̀ yẹn ó mọ̀ rí pé àlámọ̀rí ìgbésí ayé yẹn ó sì mọ̀ dàrú lójú ẹsẹ̀ ni wàláì Senator Buhari sọ tìgbàgbọ́ so à ń fi ẹ̀tẹ́lẹ̀ à ń palàpalàpà àmọ́ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ṣe rí ìdí tí mo wá tàgélé ni pé kí ló tí gbogbo àtà lè dánú rò náà kí ló tí gbogbo àtà rí òótọ́ tá mọ̀ try láti mọ̀ dọwọ́ bò
kí ló tí gbogbo táàmọ̀ tọ́ láti mọ táàmọ̀ dọ́ọ̀bù tí wọ́n pè lóòótọ́ kí ló tí gbogbo tí a lè gbìyànjú tábàárì nǹkan ti pé nǹkan yìí ó right káde sọ pé nǹkan yìí bó ṣe rí rè gbogbo ẹ̀yin tí ẹ wá ń gbìyànjú tẹ́ ń gbìyànjú lónìí tẹ́ wá ń sọ ìsọkúsọ lórí ẹ̀fẹ́ tá à ń rí oríṣiríṣi gbogbo àwọn tẹ́ ń ṣe àti pìrìsẹ́ńtà inú yín ni o ìtí ó pé àwọn èèyàn dàdà ń gan ní tó pé àwọn sons and daughters Ògbómọ̀ṣọ́ tí wọ́n fojú wòye wípé àníṣe afẹ́ kọ ìyà fún ìlú Ògbómọ̀ṣọ́ tó wọ́n ń pè wọ́n dàdà ń gan ní pé ṣé wọ́n ẹ̀ṣẹ̀ rí pé ìjà ń wà l'Ógbómọ̀ṣọ́ ni ṣé gbogbo wọn kọ́ ló kàn àbọ̀ rò pé àwọn tí wọ́n wà ní abroad ni wọ́n kírètì group yẹn ni náà fi rò pé ẹja àjà fún luwa àwọn tán jọmọ Ògbómọ̀ṣọ́ náà ni tán wà presently ni wọ́n connect gbogbo àwọn tó wà abroad papọ̀ sẹ́yìn orí tó ń ṣẹlẹ̀ ń luwa ni sáàmù wò luwa tí yẹ́wà mọ̀ òwòrán báyìí ni kẹ́nìkan wá bọ́ta kwakùn dàdà ń gan ní a whole broadcaster nítorí kíni nítorí tọrọkọ́bọ̀ àbí ìnáwó fún àbí iyì wo ló fẹ́ gbà nírú àyè yẹn tí ó fi wá lè mọ́ lẹ́nu láti máa sọ̀rọ̀ nǹkan báyìí pé kíní kan wọ́n bá ń pàdé nígbà tí àwọn fi ń ṣe kíní kan nígbà tẹ́yìn fi ń ṣe kíní kan kí lẹ fi ń ṣe ìbójú ọ̀nà àbòsí ni ibi gbogbo ẹ̀ lárí ìbójú ọ̀nà àbòsí ni wọ́n lẹ fi ń ṣe ń gbà yẹn lọ́hùn ẹbí mo wà ní àwọn tó ké mọ́ yín abẹ́ ti gbàgbé ni tó ké mọ́ yín gbà náà lọ́hùn ni pé irú àwọn eléyìí at least ó yẹ kí tí wọ́n ń sọrú tó máa ń gbérú àwọn ọ̀rọ̀ bá ń jáde lórí rédíò ó yẹ kí àwọn NBC ò gbégbèsè lé wọn lórí láti já sí pé gbogbo ọ̀rọ̀ tí Ọlọ́run bá ti kára pé bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ó lè mọ dádògbòdìyàn lẹ̀ àyè aláwọ̀ rẹ̀ láti mọ sọ pé àwọn president lórí rédíò nígbà yẹn lọ́hùn ìjà wọlé wájà sẹ́yìn jàfọ̀bá ni ẹ lọ́wọ́ gbogbo program mi from A to Z àti gbogbo ẹ̀yin bloggers ìsọnù tẹ́ ń sọ̀rọ̀ jáde lónìí nísìnyí torí mo rí àwọn kan tán mú fọ́tò èmi lọ́wọ́ níka bàbá Ebi Yusuf bàbá ọ̀rọ̀kù tó pọ̀ everybody wọ́n ṣàmú gbogbo àwọn picture wa wọ́n kó jọ wọ́n ní ọlọ́mọjà nírú àwọn ilé ní ẹbí mọ́jà ní wọn brọ́dà mo rí mo dẹ̀ ní dání gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ lónìí ẹ lọ gbogbo program mi from A to Z èwo ni mo fi kẹ̀yìn sí ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ nígbà tí gbogbo ẹ̀ ń gbóná jẹjẹjẹjẹ mélòó nu yín ló lè bọ́ta ìbọn kálukú ń bẹ̀rù nítorí sáìdì ni wọn kálukú ń bẹ̀rù nítorí oúnjẹ tí ó jẹ sẹ́nu ni kò sẹ́ni tó lè bọ́ta láti lè sọ pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ṣẹ̀wọ̀n èmi nìkan ni mo jáde àti bàbá lọ́ba ní káyà pariwo kiri ẹ wá sọ gbogbo èyí tẹ́ wá jáde nígbà náà lọ nígbà tó dùn òde ní kálukú yín ẹ̀ṣẹ̀ wá ń dìde ní kálukú yín wọ́n á sọ̀rọ̀ pé ẹ mọ́ sọ̀rọ̀ sí ṣẹ̀wọ̀n ẹ mọ́ síbẹ̀síbẹ̀ náà a dẹ̀ tún rí pé ọ̀pọ̀lọpọ̀ yín tún take side lórí tó ń ṣẹlẹ̀ lẹ́yìn àwọn kọ̀ọ̀kan tó jẹ́ sí pé àwọn òṣè life tó pé right up nìkan ni wọ́n dẹ̀ dúró lórí ọ̀rọ̀ tiwọn so that wọ́n fi síbì kan àmọ́ àwọn tí wọ́n dúró àmọ́ àwọn tó pé wọ́n ń fì nígbà tí ó gba àwọn làbíbù tí ó wọ́n sí Ògbómọ̀ṣọ́ tó ń sọ pé tí kábíyèsí bá lè yọ ẹnìkan àwọn sọ fọ́lọ́n pé kọ́lọ́n náà kó yọ òun náà ń bọ̀lẹ̀ yìí wà ń gbàdàn ewu nu yín ló gbé láàfún pa ẹ̀ èbí lẹ́yìn kámọ̀ lè bá àṣọ ilẹ̀ nínú yẹn ṣẹ̀wá sọ̀rọ̀ ń pa ẹ̀ nígbà tí ojú ogun le tí wọ́n arrest àwọn èèyàn tó jẹ́ sígbà tí wọnú Ògbómọ̀ṣọ́ yóò dìnira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbọ̀lẹ̀ yìí wà síbẹ̀síbẹ̀ ẹ tún gbè lẹ́yìn àwọn tí wọ́n kó àbùkù bá àpèrè ṣẹ̀wọ̀n ni ẹ tún wà náà àwọn tí wọ́n kó àbùkù bá ní ẹ wá lọ wò from A to Z tá là ń try láti daṣọ bò tá là ń daṣọ ró ẹ wà lè dánú rò tẹ bá ti wá rí tẹ́ tì bẹnu báyìí wàhálà ti dé bá yín nu tẹ bá ti rí tí wọ́n fún yín ní kọ́ọ̀ báyìí wàhálà ti dé bá yín nu a lè sòótọ́ mọ́ ṣé ń gbà tí ó ń kálukú yín bá wá ń tẹ bá wà tò sẹ́yìn rọ ta ló wá fẹ́ ṣẹ́kù níbi òótọ́ mọ́ àwọn Yorùbá dẹ̀ sọ wọ́n ní pé òtítọ́ dọ́jà òkúta owó lọ́wọ́n láwọn èèyàn fi ń ra irọ́ lọ́jà náà fi ń ra irọ́ lónìí ẹ wo báwọn èèyàn ṣe ń tẹ̀ láti pẹ́jẹ̀bẹ̀ lékìsà ẹ wo bọ́nkálùkù ṣe ń pọ́n irọ́ lé ẹ wo bọ́nkálùkù ṣe ń gbé iyì fún irọ́ òdodo wá rèé ló wà wọ́n wò yìí òdodo ló wà wọ́n wò yìí táwọn mùsùlùmí táwọn òótọ́ aláwọn àfáà lánàá náà táwọn náà sọ jákujàku lẹ́nu gbogbo yín bẹ ṣe wọ́n sọ̀rọ̀ tó yìí èwo nu yín ló lè kì í mú gírì tí ó wà lọ júwe ìkàngbó lé bàbá rẹ̀ fún lé bàbá rẹ̀ ebi tí sàn sọ nìyẹn ẹ wọ́n rántí káàkiri ẹ ronú ni ẹ kò sòsínú tẹ̀ ń rò ni simple as ABC
lọ yanjú ilé bàbá rẹ̀ sí social media ní ó bá yín yanjú àbọ̀rọ̀ tẹ́ ń sọ lórí social media ni ó ju ẹ̀pẹ́ ọmọ ilé bàbá rẹ̀ ni ọ̀rọ̀ tíṣà ń sọ tí ì rí yanjú ẹ kàn sáré kiri lẹ́yìn agbo ẹ ń sáré kiri àwọn èèyàn wá dẹjú àwọn wòyìn pé Allahu Akbar wọn wọ ọpọlọ àwọn èèyàn bó ṣe tó àwọn kan dúró náà àwọn blọ́gà yín wọ́n bẹ̀bẹ̀ ó ṣe ti bẹ̀bẹ̀ ó ti ṣe kíní kan ó ṣe kíní kan ṣé n tí wọ́n ní ẹ ṣe ẹ ti ṣe ṣáwọn agboolé wọn ti akrediti àsọmọ lé bona fide ẹ̀jẹ̀ ara àtàlẹ̀ ń gbẹnu sọ ẹ̀ ń kóra yín jọ ẹ̀ ń káwọn family ẹ̀ ń káwọn kan jọ ẹ̀ ń pè wọ́n ní family síbẹ̀síbẹ̀ àṣírí wọn ń tú nǹkan yóò lé ẹṣin tíṣàn ní kẹ́ ẹ ṣe kó tán lẹ̀ gbogbo yìí tẹ́ ń sọ tẹ́ ń rántí yẹn kò solve problem ẹ lọ ságbolé wọn ẹ mú lọ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé yẹ́ẹ̀sì ẹ ti ṣe findings ẹ ti gbá research yín tó ti kún ẹ mú lọ sínú ilé rẹ̀ pé wá o ìkangolé bàbá rẹ̀ rèé ṣèbọ̀ òun wà láyé ńgbà tí bàbá kàbá wà láyé ẹ sọ̀tọ̀ fáwọn ọmọ gàjí ilé wọn gbogbo yìí tẹ́ ń sọ káàkiri Ògbómọ̀ṣọ́ rèé kíní kan á sì ẹ̀tún yóò pònú kan láti wò òpònú kan láti wò náà tún sọ wípé ó ní kò sẹ́ni tó mọ Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní gbà tí ẹni yìí tó dé ló ṣèṣà gbé ògo Ògbómọ̀ṣọ́ ẹgbọ́rọ̀ lÓgbómọ̀ṣọ́ táwọn ọmọ kéèké tán ní PhD àwọn PhD ti la ilaha illallah Muhammadur Rasulullah ní within my own territory àwọn ọmọ táàjọ parí iléèwé táwọn náà tọ́lọ̀ ní pé kí wọ́n rí èèyàn tètè gbé wọn lẹ́sẹ̀ tí wọ́n ní PhD tí ò tí ẹ̀ pariwo tájọ jẹ́ mate àjọ pàdé ní kíní tá a fẹ́ ṣe lẹ́yìn mẹ́ta nísìn ní December yìí tí wọ́n dẹ̀ jẹ́ tòótọ́ farabalẹ̀ ọmọ kéékèèké ọmọ tí ò tó mi ní age àwọn tó pé age ọjọ́ very síra wọn díẹ̀ tí wọ́n ti tán ti bá gbé èsì tí tó pé àwọn yẹn wọ́n tún tẹ̀síwájú ni tí ò pariwo láwàá torí pé nìkan ṣoṣo ló nù mùsùlùmí wọn báàgì PhD ní ìsìnká sọ pé olódò gbogbo àwọn yòókù ṣé kò sí ẹ̀sìn mùsùlùmí kankan tó ní àrí prof nǹkan lÓgbómọ̀ṣọ́ rí tó yẹ kó lọ wá gbogbo Ògbómọ̀ṣọ́ jáde àwọn nǹkan yẹn lèmi fẹ́ kán kálukú wo gbé sínú làákàyè ká ronú lé lórí ká lè dá inú rò torí pé tá a bá lè dá inú rò àwọn èèyàn mọ rí wa gẹ́gẹ́ bíi pé ṣẹ̀ṣẹ̀ mo rí àwọn write up kan ní orí social media mo sọ kọfẹsọ ìlú tẹ mọ pé òótọ́ mọ̀ ni ó mọ̀ fẹ́ jọra wọn bọ wọ́n ní wá ìtọ́já sí pé gbogbo wa ní àwọn kọ̀ọ̀kan nínú àwọn tí ó jẹ́ Ògbómọ̀ṣọ́ a single things kékeré báyìí ẹ ti sáré live ẹ̀ ńgbà tán wá fẹ́ name wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa máa ṣe bí local champion ohun tó dẹ̀ fa ni pé àwọn tó jáde ẹ rí i pé ìfarabalẹ̀ jáde yẹn ẹ bá lára wọn láwọn tí wọ́n rí nǹkan tó ju wọn là dáadáa kì í ṣe àwọn tó já sí pé local champion ibẹ̀ ni wọ́n bí wọn sí ibẹ̀ ni wọ́n ń gbé wọn níbi kankan tán lọ wọn excursion lọ lúgàn kan rí ibẹ̀ náà bímọ sí ibẹ̀ náà níyàwó sí ibẹ̀ náà ṣe everything sí lè fẹ́ ni tẹ́jẹ́ sí pé ó lọ from one place to another torí ọ̀tún torí òsì torí bá ṣe ṣe ń lò kálukú tó mọ̀ wípé gbogbo èyí tí ó ń kálukú ń gbọ́n jẹ̀bẹ̀ lẹ́ẹ̀kísà yìí odidi street kan láwọn olùbòmíì àìmọye irú ẹ̀ tó já sí pé ó lọ sálálú tí wọ́n pariwo tí irú ẹ̀ tó lọ bẹ́ẹ̀ jàrá tí wọ́n pariwo tó wájá sí pé ìyẹn láwọn ọmọ ẹ̀hún pé ẹni tí ò bá dókòó abẹ́ ní bábá rí ẹni tí ò bá dókòó abẹ́ nìkan rí yóò ní kò sókó tó dàbí àwọn òun so àwọn tí nǹkan yìí tí mà sọ̀kalẹ̀ sí lára tí làákàyè wọn pé tí ìṣe pé wọ́n lo àbọ̀ làákàyè wọ́n jókòó ni làwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá sọ pé àgbà tó lómi inú kan kì í pariwo àgbà tó lómi inú kan kì í ṣe kí ni o kì í pariwo ní rí kó pariwo láyé so a gbọ́dọ̀ fi dánú rò ẹ wò àwọn kan mẹ́rin conversation àti ń pariwo tipẹ́tipẹ́ wọ́n ní àwọn gbé ọpa àwọn tá a ti ń sọ yìí àwọn mùsùlùmí náà ni mùsùlùmí ó ronú pé torí pé mùsùlùmí ẹgbẹ́ ń sòótọ́ á pàdánù ni àwọn gbé voice note kan jáde lánàá pé káwọn èèyàn ó tún gbọ́ kán wo threatening bí wọ́n ṣe ń threatening lọ́ba níkà pé àwọn pa kí lẹ fẹ́ pa fún kí lẹ ń dọdẹ kiri sí kí lẹ ń wá kiri sí kí lẹ ń wá kiri sí intẹ̀dẹ̀ ń wá kiri káàkiri sí intẹ̀dẹ̀ ń wá káàkiri sí ó ti yẹyìn intẹ̀ ń wá káàkiri sí nítorí pé ó ń sọ ìwọ̀nba tọ́lọ́run kára pé Ọlọ́run ní pé kí ojú wọn ó tó kí wọ́n rí
jọ́tọ̀ rẹ̀ ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ yín kà ń halẹ̀ lórí afẹ́fẹ́ ni the next thing náà ni pé àpá nígbà máa ń píìkì tó máa ń píìkì ọ̀pọ̀lọpọ̀ yín nìsín ẹ tún lọ gbé ọ̀rọ̀ yín fún ẹni tá máa ń gbé laptop yín fún tẹ̀pẹ̀ ní múríkì kótómọ̀ kọ̀ọ̀kan wọ́n ti sago mùsùlùmí táwọn wọ́n ti kọ́ kìíní nígbà tí mùsùlùmí ń ronú pò wọn fẹ́ pa mùsùlùmí ẹgbẹ́ òun nìsín ẹ̀ríran rí nígbà táwọn àbọ̀ tàtà ń parọ́ pé àwọn pípù yìí wọ́n ń threatening wọ́n sọ pé yẹn kíní kan àwọn ti nẹ́ẹ̀mù kíní kan àwọn máa gbé pa tó ń pe àwọn relative mi wọ́n ká kù ó gbọ́ ẹ̀ẹ́dẹ̀ lẹ fẹ́ kírun ẹ̀ ní pé ẹ fẹ́ kọ́lọ́hún ó gbà ẹ lẹ fẹ́ kírun ẹ fẹ́ kí ọlọ́hún ó ẹ lẹ fẹ́ gbà ẹ fẹ́ kọ́lọ́hún ó gbà wẹ́yìn ẹ̀yin náà fẹ́ máa pẹ́ra yín lẹ́nu tó mọ́ tán tí gbogbo ohun tí ń jẹ́ abẹ́ yín àtìdí yín gbogbo ẹ̀ ló sì rún yín síbi ẹni tó wá síbẹ̀ ṣe ó lè rí òtọ́lẹ̀ kó sọ kò ní sọ a gbọ́dọ̀ jẹ́ kí ọpọlọ dọ̀bálẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí ọpọlọ sùn a gbọ́dọ̀ ronú bí èèyàn gidi ká ronú ká sọ fáàtì ká dẹ̀ mọ́ lọ ẹ wá ń pa olórí ẹfẹ ẹ wá lè fà lọ́wọ́ jẹ kẹjẹkẹjẹ kẹ wá lọ mú lọ sílé wọn ìbẹ tún gbọ́ jíǹgù táwọn ilé náà tún ṣe lánàá àwọn ilé náà tún ṣe jíǹgù pé àwọn ilé náà àwọn náà tún ṣe jíǹgù pé àwọn òṣèlú kan lé àwọn ọmọ àtọ̀húnrìnwá kan ni ó gbèrú láti ṣe kí n tó lòun ṣe o ẹ sì rí i pé ojú títì náà lò anybody ò sì lè dí anybody lọ́wọ́ kankan torí nígbà táwọn kan kọ ayẹyẹ ní kíní kan alátúngbà aláyè èèyàn lójú títì ṣó lọ nù lé ni ṣó dáná nù lé ni ẹ lọ gbogbo ńkàkù làwọn èèyàn débẹ̀ náà verify làwọn ọmọ ìlara gan ńkàkù wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹ̀sẹ̀ ti dá ọlọ́pàá kalẹ̀ láti bí aago 5 yẹn ò ṣe kẹ́kẹ́ ṣùgbọ́n inú ilé wọn wọ́n sì kí ọ̀nù ilé tiwọn bọ̀tẹ́ lójú títì normal kò sẹ́ni tí ò lè lójú ìjọba ó tún bá security fún so bí àwọn nǹkan ti rí nu tàbá ń sọ̀rọ̀ ẹni wọ́n bí ọmọ ológo ni ọmọ ológo wo ẹsọnù agboolé kọ̀ọ̀kan l'Ógbómọ̀ṣọ́ tí ọmọ ológo kọ̀ọ̀kan ò jáde nínú ìdílé wọn láwọn tí wọ́n lè ràyàn pàjẹ́ tí wọ́n lè ràyàn gbémì tí wọ́n sì pariwo ìbí ìran àwọn kan lè kábíyèsí lọ kébá ẹ mọ̀ ọ̀bẹ wá fi tẹ́ni á fi dá nǹkan lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin ó dàgbà ní ẹ gbà ní kì í ṣe pé nǹkankan ẹ kì í ṣe pé ẹni nǹkan tẹ fẹ́ fáwọn yẹn ẹni kẹ̀kẹ́ yìí náà ẹ dàgbà ní tán bá dẹ̀ mú wá gbogbo yín lẹ́ bẹnẹfìtì lórí ẹ̀ ìbí àwọn ìran kan ló bí wọn l'Ógbómọ̀ṣọ́ mbẹ̀ yẹn àwọn ṣe máa pariwo kámọ rántí kiri fún wọn ní báyìí pariwo torí pé àwọn dòńdó pé kí ìlú àwọn lè dáa ni àwọn dòńdó pé kí Ògbómọ̀ṣọ́ káwé ọmọ òwò gẹ́gẹ́ bí ìlú kan tó jẹ́ bí àlúùlù káàkiri gbogbo àgbáláyé tẹ́ bá fẹ́ kí ogun ó sinmi tẹ́ ẹ sì fẹ́ káwò ó dákẹ́ kẹtún mọ oríṣiríṣi àwọn àrà lórí àwọn program tá a ti páìlì tá a fẹ́ mọ ṣe ẹ wá lọ mú ọmọ arákùnrin ẹyẹ fi dá wà lẹ ẹ fà kẹjẹ báyìí ẹ wá fà lọ lé wọn kẹ ẹ ṣe ní tí kábíyèsí ni ẹ ṣe kẹ ẹ wá gbé padà wá bá wa gbogbo àwọn kangaroo family tẹ́ ń kó káàkiri àṣírí wọn ń tú ẹni tí tẹ́ bá wo gbogbo àwọn story tí wọ́n kàkùn ká pa ìjọ inú mi fi dùn ní pé ẹ ń lo social media láti lè fi hùkọ̀ àwọn yẹn dáhùn ṣùgbọ́n dá social media yẹn náà lápadà rí wípé yóò padà ṣàkóbá fún yín torí gbogbo tẹ́ ń ṣe náà lọ́nkálùkù ń páìlì jọ intẹ́ ẹ̀ sọ lónìí ẹ̀ gbọ́dọ̀ sọ pé ẹ̀ sọ ọmọ lánàá torí pé ẹ ti gbé social media bẹ́ẹ̀ delete ẹ̀ yóò wà lórí fóònù tiwa àwa ti save ẹ̀ dání àwọn story yẹn tẹ́ bá gbọ́ ẹ̀ rí pé contradict ara wọn pẹ̀lú gbogbo àwọn oríṣiríṣi àwọn kan tẹ́ ti là kalẹ̀ tipẹ́tipẹ́ fún wa àwọn story yẹn contradict ara wọn bó dẹ̀ ṣe contradict ara wọn náà lẹ́ṣẹ̀ padà present ẹ̀ ńgbà tí ẹnu bá rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tí ojú bá kojú tó ń kálukú gbogbo ìtàntẹ́ ẹlẹ́ẹ̀lẹ́ sọ́lọ́ rẹ fún un ńgbà tán bá padà pè ń pé kẹ́ wá sọ àyàfi tẹ́ bá tún dọ́gbọ́n sálóyàkù tó tẹ́ndẹ̀ gbé láìfà ọlọ́nkùsọ ọ̀nkálùkù tó ti rí rìpọ́ọ̀tì ọ̀nkálùkù ó kò bó ṣe jẹ́ wá ọ̀nkálùkù ó dẹ̀ wá sọ tẹnu ẹ̀ ọ̀nkálùkù ó present tó ní kò sí pé mi ò sọ̀rọ̀ fábíyì lórí ayẹfẹ́ ọ̀sọ́ o ó wí o ó wí kí ni ó wí ayé ó sì gbọ́ àwọn ó sì á rí lórí live streaming gbogbo àwọn tó wá fẹ́ gbé ọ̀nkálùkù ó rí òótọ́ ọ̀rọ̀ ọ̀nkálùkù ó rí irọ́ ọ̀rọ̀ so gbogbo àwọn tẹ̀dẹ̀ ọlọ́pẹ̀ wà tẹ̀ mú jáde ní ẹ gbọ́dọ̀ sọ pé wọ́n yìí ṣe fámìlì yìí mọ́ torí pé ìyá tó wá tó ní ẹ̀hún mẹ́nìkan ibi tá ti ṣe ìnáwó ibi tá ti ṣe wedding kankan bàbá tó purọ́ mọ́ àti gbọ́ lẹ́nu bàbá ti gbá research ọ̀rọ̀ ń dẹ̀ ti wà nínú àká àti wá dání so gbogbo ohun tí ẹ bá tún fẹ́ lọ plan ẹ tún wù jáde dáadáa bẹ bá ṣe ń wù jáde sí lọ́lọ́run ó ṣe mọ́ táṣìírí yín so ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ṣe ní tí kábíyèsí ní ẹ ṣe wallahi ta'ala sọ̀rọ̀ ẹ kà ń tara yín
ẹ kàn sáyé lórí òfurufú lásán ni ntí kábíyèsí yìí náà ṣe ó ní pé ẹ lọ wá bẹ ṣe fẹ́ clear ara yín ẹ mú lọ sọ́dọ̀ àwọn ojúlówó ayé lára tá a mọ̀ kí wọ́n á mú wá sọ̀rọ̀ mi pé yẹ́sì ọmọ ìlú ni wàláhì ó ti tán gbogbo àwọn táwọn sọ̀rọ̀ yìí àìṣọ́ta man àìṣọ́ta anybody àìṣọ́ta gbogbo yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń lé ikú sí wa ẹ̀pá wò lè kú sí yín táwa ní dáadáa sí tẹ̀yìn lè kú sí wa àìṣọ́ta yín ṣùgbọ́n ẹ lọ sí ti kábíyèsí ní ẹ ṣe ẹ sì ẹ ṣe ẹ yé purọ́ mọ́ ẹ yé káàmọ́ báwọn ọ̀rọ̀ kan kẹ́ máa fi dààmú ọpọlọ àwọn èèyàn so tẹ́ ẹ bá ti lè rí ṣe ó ti tán ṣùgbọ́n tẹ́ ẹ bá fi lè rí ṣe ẹ kà máa kóra yín sínú wàhálà tìgbàdégbà ní àwọn èèyàn ò ní gbà fún yín àwọn èèyàn ò ní nímọ̀ ẹ̀ lè mọ̀ expect pé káwọn èèyàn máa try láti máa gọ sẹ́yìn rọ̀ kí ṣógun yẹn lọ́pọ̀lọ́ rí ó wà adapt kí ṣógun ní ó máa rí nǹkan tẹ́ ẹ rí nígbà tẹ́mi ò demand nǹkan lọ́dọ̀ yín kí lẹ fẹ́ fún mi kí lẹ fẹ́ fún mi mi ò sí tí mo fẹ́ gbà lọ́wọ́ yín nígbà tí ṣe pé mò ń sọ àìmọye àwọn tó ti pè mí kíní kan tó wá rí tọ̀sẹ́yìn máàmù ó mọ̀ pé ìmáàmù èèyàn gidi ni ó mọ̀ pé kíní kan ni kí lẹ fẹ́ fún mi tọ́lọ́hún ò sọ̀tán láti fún mi tí màá torí ẹ̀ pé màá sọ pé gbogbo bí nígbà tí ń expect nǹkan lọ́dọ̀ anybody tí mi ò sì associate ara mi mọ́ anybody bẹ̀rẹ̀ tà sí pé màmá rò pé bí nǹkan kan lè jáde ń bí nǹkan kan lè jáde ń bí mi ò kò sí tí wọ́n fi ṣe ntí Ọlọ́run bá mú wá téèyàn bá fún mi voluntarily inú ẹ̀mí ara tiẹ̀ lèmi kàkún nǹkan ṣùgbọ́n pé kí wá máa ṣe nǹkan torí tí mo fẹ́ gbà torí bẹ́ẹ̀ sí wò mí iná mo mọ rúra ọ̀tẹ́ mi náà gbé wá sínú ayé wọn à sì forí mi irun mú pé n ò ní déyàn tó bá tásìkò tí yóò déyàn yìí wà láì ní òjò èèyàn tí ó fẹ́ jẹ́ so wọ́n kí wọ́n torí pé wọ́n lọ́bì kan wọ́n fún ọ ní tí ẹ parí ìyẹn kọ́ ní tá a jẹ lónìí tí ó di wàhálà sí ọ̀nà lọ́dọ̀ àwọn tí yẹn bá bí gbogbo tá a sọ yóò tán lẹ̀ gbogbo tá a sọ yóò tán lẹ̀ ìjọmọlúàbí nìkan ni ó wà kù ìjọmọlúàbí tí ó wà kù níbo la ta fẹ́ rí níbo la ti fẹ́ rí ìyẹn ò lè jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nísìn kọ́lé ńgbà tó ń jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun bá gbé ogbó ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun bá gbé kárí òun bá gbé kó l'Ógbómọ̀ṣọ́ òun bá lọ gbé lọ bùnmí yóò jẹ́ yóò tún gbé lẹ̀ náà ni wáyé táwa lè sọ òdodo mọ́ ṣáṣẹ́ pé gbogbo wa irọ́ táwa máa gbé lẹ́yìn àwọn kẹsẹ̀ ń sọ àwọn kẹ́ wọ́n ti fi ọ̀rọ̀ gbọ́n sọ yìí àwọn ti fi ní followers wo mẹ́ni followers sọ́dọ̀ ìpéjì tí ma fẹ́ boost iṣẹ́ tèmi ni bí jẹ́ pásán náà ni mi ò boost ni tí ma fẹ́ boost ẹ̀ ti mọ rí 10k ẹ̀ ti mọ kéèkì bẹ́ẹ̀ rí ẹ̀rọ rí followers tó ní mi ò fi trend wàláì mi ò kì í share program mi lẹ́yìn àwọn tó bá jẹ́ write up tí ma ra jù sí gbogbo àwọn tó jẹ́ platform Ògbómọ̀ṣọ́ pé ẹ̀yin Ògbómọ̀ṣọ́ bí tí ó lè cover mi ò share sí ọ̀dà mo láwọn platform lóríṣiríṣi lọ́wọ́ dáadáa mi ò share sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ dẹ̀ lọ́wọ́ orí timeline mi yóò rí àkẹ́tórí kí n tó share ní tó wà lórí péjì ní pé káwọn tó wà ń bẹ̀ náà lè rí mi ò ṣe kíní kan tẹ́ bá rí ó fẹ́ máa fi gbowó ni owó kí ló fẹ́ máa fi gbà sópònú ni ṣé ẹ̀ máa tán pé Facebook ni ṣe pé Facebook máa ń fún yàn lówó just like that ẹ̀rọ pé Facebook dàbí YouTube ni gbogbo ẹ̀ ló lófin tó kálukú ara fi ń lò gbèsè ayé kíní kan ó ti jẹ́ gbogbo ayé mọ̀ kí ni máa wo kọ́mẹ̀tì lórí àkàmọ̀ rẹ̀ máa rí tẹ́lẹ̀ máa sọ àkàmọ̀ rẹ̀ nǹkan ọ̀dẹ̀ pọ̀ nù àwọn èèyàn ọ̀dẹ̀ ó pọ̀ nù àwọn èèyàn. tí Facebook bá dọ̀la tó bá ní ó ti wọ monetization torí pé ó ní iye followers tẹ́ ẹ̀ ní tẹ́ gbọ́dọ̀ fi wọ monetization tó bá lè ti wọ monetization tó o bá ti máa violate àwọn kọ̀ọ̀kan tó o bá mọ̀ bọ̀ ṣe mọ́ delete àwọn violation tó o mọ̀ bí tá ti máa check yẹ tí gbogbo nǹkan rẹ pé tó lálàáfíà tó ń wo gbogbo àwọn òun wo gbogbo péjì yẹn òun rí pé gbogbo ẹ̀ kò ní dẹ́ǹtì kankan lára tó dẹ̀ ń delete àwọn violation tó bá tàṣìkò tó máa fẹ́ fún lówó fún lówó àwa ti bá àwọn tí péjì wọn sanwó dáadáa ti bá wọn blọ́ọ̀gì dáadáa time is that number tó ń gba owó gidigidi tí ì ṣe mọ̀ ní 100,000 ń gbà tẹ́bi náà dẹ̀ mọ̀ ní tí mò ń cash out sápò ara mi so yẹn tí yẹn bá fẹ́ ṣe nǹkan láti máa fi rówó ọ̀tọ̀ ni kìí ṣe irúwọ́ ògiri wa kìí ṣe mo ṣe ń báyàn ṣí àwọn program oríṣiríṣi mi ní ṣí ààrẹ màá dúró lórí gbogbo tọ́lọ̀ ń ṣe fún mi ni màá dúró lórí gbogbo tọ́lọ̀ ń ṣe fún mi ni so gbogbo wa náà já dúró lórí tọ́lọ̀ ń bá ṣe fún wa oúnjẹ tá a jẹ lónìí wà lẹ́tẹ̀ lásán ọkọ yẹn tí ọlọ́run bá káà pé yóò fòwárò kò ní fòwárò
data yẹn ti ń lọ ó ti ń lọ bí àná ó sì ẹ̀ try data yẹn ti ń lọ bí àná ó try so pẹ̀lú ògo Ọlọ́run tó wá tún di ọ̀la á tún gbìyànjú láti wá mú àwọn tuntun mi wà fún wa torí pé ọ̀rọ̀ pọ̀ a kà ń ṣẹ́ létí tí ni kì í ṣe ní mọ̀ fi gbogbo àmọ́ máa fi sọ̀rọ̀ right up láàmọ̀ fi báyé yín jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tabari láàmọ̀ fi post àdẹ̀mọ̀ fi àwọn right up mọ̀ fi gbáǹdì ní báyìí wá láti máa ṣe gbogbo láì fún gbà ọ̀rọ̀ tí ò bá ti ní mínísì ní mọ̀ sọ ṣùgbọ́n ẹ má jẹ́ kí ọpọlọ yóò mọ̀ dọ̀bálẹ̀ ẹ ronú bí èèyàn gidi ẹ ronú bí ẹni tí ó ní làákàyè ẹ ronú bí ẹni tí Ọlọ́run pé sọ́dọ̀ rẹ̀ ẹni tó Ọlọ́run gbé gbà fún ẹ ronú bẹ́ẹ̀ ẹ mọ̀ ronú bí ẹni tí ẹ pé yá mọ̀ gbọ́rọ̀ gan èèyàn gómọ̀ translate ọ̀rọ̀ yẹn kó padà gan mọ̀ pé sọ̀rọ̀ yìí dẹ̀ make sense ṣá nítorí kíni in tó bá mọ̀ wípé yóò bá kọ sí yọyọ mọ́kùnlẹ̀ ẹ̀ǹgẹ́jà rẹ nú ẹ̀ àbí ó sọ̀rọ̀ rẹ níwọ̀n bá kó dẹ̀ kó mbẹ́ in tó bá mọ̀ pé ó bá sọ tí ó bá kó wa láti Ọlọ́run tètè yàgò fún so ojú ọgbà yẹn rí òǹkálukú o àwọn òṣìṣẹ́ nǹkan torí owó Facebook mi ò bọ́ bẹ́ẹ̀ òun provide tí Ọlọ́run ṣe fún mi ẹni tó bá wù ló ń follow page mi kì í ṣe pé mò ń dín fún sáwọn èèyàn káàkiri so àwọn kọ́ńtẹ́ǹtì sí a sì nígbà tá a bá bẹ̀rẹ̀ ní ṣíṣe nísìn so a lè sọ pé ọya ẹja pín sí kábí kóńgá kùdí jàǹfààní ẹ̀ ṣùgbọ́n kò tí ì tàsíkò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe kí Ọlọ́run dákun gbọ́n ṣara ìsan wálẹ̀ san ìwọ náà sàmí ẹ̀ pé kọ́lọ́run ó san wálẹ̀ san gbogbo tó ń ṣe sílùú Ògbómọ̀ṣọ́ sàmí ẹ̀ kọ́lọ́run sára kún mọ́ṣáláì ìṣàwálẹ̀ san o gbogbo dáadáa táwa ń ṣe àti gbogbo dáadáa táà ronú kan Ògbómọ̀ṣọ́ ìwọ náà sàmì ẹ̀ pé kọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀ kó o sì fi kún pé àdàbí tó yẹ pé àníyàn owó mo bá fi ń ṣe ló yá kù pé ká orí àpò mi lè bá a mọ́ ni mo fi ń ṣe ìwọ náà sọ bẹ́ẹ̀ tó a ti sọ ó ti tánu Adéyẹmí olórí lórúkọ mi ẹ ṣeun tẹ́ ń gbọ́ mi.